Kò sí oyè náà wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo of Yorùbá land gbogbo olúmọlẹ̀ Yorùbá tó bá ráyè mẹ́rin ló máa wà bẹ́ẹ̀. Ògì wáyé pé kí n lágbádá ti wá débi kan fẹ́ni wá ṣe má kàn ra gbé ọ̀pá mi padà má dẹ̀ rọra kó mi jẹ́ mo ti lọ sí ìbẹ́ẹ̀dì bíi mẹ́ta bẹ́yẹn tí mo dẹ̀ débẹ̀ tó rí pé ṣé mi ni máa jókòó sí ibà ẹsẹ̀kẹsẹ̀ mo pẹ́ nìkan tí ò lórúkọ kó wá represent mi ẹ̀ mo dẹ̀ kó mbẹ̀. Because picture tó bá yà mẹ́
ó kọjá ibi tẹ́ ẹ jókòó sí a fẹ́ máa lé àwọn tó ń kọ́wà egúngún yẹn lẹ́ẹ̀kan wọ́n wá rò pé àwọn mídíà yìí wọ́n á project ju àwọn àtàwọn mi báyìí lọ lábà máa fi kó mi báyìí sí social media àgbé nǹkan àgbé gbogbo bí ọmọ ekele yẹn ṣe ń jó mo máa gbádùn ọmọ ekele yẹn o ẹ bá mi gbé wájú bá mi fún ní 10,000 ó ti lọ mo gbádùn ẹ̀ bàjẹ́ ó ń ka ẹsẹ̀ yẹn ni wọ́n kọ́ bí ẹ̀mí àgùn lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá gbé àtàwọn tó gbé tọ́tọ́ síbẹ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá gbé wọ́n wá kí n pé ẹ̀ ń sọ ire tó wọlé lánàá ire ilẹ̀ Yorùbá máa wọlé púpọ̀ o ẹ lọ́kọ́lẹ̀ o ẹ̀yìn ń sọ ire tó wọlé lánàá ire ilẹ̀ Yorùbá máa wọlé púpọ̀ lásìkò tẹ̀mí joyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo ìfàsẹ́yìn tó wà ní ilẹ̀ Yorùbá Ọlọ́run wa bá ṣẹ́gun ẹ̀ àwa bẹ̀ sí lọ síwájú. Mi ò ń dáwọ́lé gbogbo máa fún yín ní àwọn bí Ọlọ́run ṣe dá mi. Máa fún yín ní example ẹ̀. Nígbà tí mo jẹ Ọ̀túnba nígbà tí wọ́n ti ń jẹ Ọ̀túnba àgbà tí mo jẹ Ọ̀túnba Gani Adams. That was around 2002 or 2001. 2004, sorry. Ni mo jẹ Ọ̀túnba ìlú mi. The way mo ṣe lu Ọ̀túnba yẹn gbogbo ayé bẹ̀ sí wọ́n bẹ̀ sí ní wọ́n oyè Ọ̀túnba kiri. Àwọn ọba fi oyè Ọ̀túnba jẹun lọ́ra yìí. Lẹ́lẹ̀ ìbádọ́dọ̀ ọba ẹ̀yin ọba ẹ máa gbọ́ o. Èmi wà láwọn tó ń kírètò owó fún yín o. Ó pọ̀ wájú ẹ̀ jẹ́ kí n sọ fún wọn gbọ́ mo wà lára àwọn tó máa ń kírètò owó fún yín. Àwọn ọba ilẹ̀ Yorùbá kan ò lè gba tèmi wọ́n mo wà lára àwọn tó ń kírètò owó fún wọn. Nígbà tí mo jẹ Ọ̀túnba gbogbo èèyàn bá dọ́dọ̀ ọba Ọ̀túnba ni mo fẹ́ jẹ ẹ ṣáà àtàṣọ Ọ̀túnba yẹn mọ́ oyè mi. Àwọn ọba wa fi Ọ̀túnba yẹn jẹun lọ rẹpẹtẹ. Nígbà tí mo ti upgrade kó mọ́ Ọ̀túnba mo ti wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn olówó àti gbajúmọ̀ lẹ̀ Yorùbá tí wọ́n ń wá àwọn ọba iṣẹ́ àbáwá fi ààrẹ iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ àmú ààrẹ ẹ̀ àtàṣe mọ́yì àwọn ọba títí ń fi ààrẹ ń jẹun báyìí o. Trailblazer ni mí o wọ́n lọ ṣe dá mi nìyẹn o kì í ṣògo mo mọ̀ pé ìyẹn ọba méjèèjì ẹ ti máa ronú oyè ààrẹ kan tẹ máa àtàṣì mọ́ kankan tẹ máa fi jẹ́ ọba Elégùṣì àti ìfẹ̀yọ̀jà rẹ dáadáa bẹ́ẹ̀ má jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ọba kan wà ní Ògùn State tó lọ ń jẹ ewu ní o ìkọ́kọ́ lẹ́yìn máa ń ṣe tó máa ń mú nǹkan míì wá o èmi kan tí mo jẹ́ ó ní nǹkan tí mo fara ń gbá o ẹ sọ báwọn ọba yẹn o mi ò ní báwọn jà lórí o ẹ jẹ́ kó wù ọ́ ẹ o fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú ẹ ewu ni o lè lu ààrẹ o lè fi dára tó bá wù ẹ́ o lè pè ní ààrẹ amúnidùn o lè lu ààrẹ mẹ́jọ ààrẹ tó bá ẹni oyè tó fi kún ààrẹ yẹn oyè náà ni ṣùgbọ́n kó wá máa lu ààrẹ mo ti rọ́bà tọmọ ní ta ló rọ́bà yìí mo wá rí alágbára Nàìjíríà kan tó fẹ́ pé ọ̀tẹ́jọba ní ìyẹn náà wá ń jó bẹ̀ mo ní yẹ̀yẹ́ àwọn kan ní ẹgbẹ́ máa ń múlẹ̀ máa ní ìtẹ̀ ní social media ìṣẹ̀dá oyè yẹn ló fẹ́ bájà ààrẹ ò bá irúmọlẹ̀ ààrẹ ò bẹ́ẹ̀ kò gbẹ́lẹ́gbẹ́ ìwọ tó bá jẹ́ tó mọ ètùtù ń ṣe ó fẹ́ fi kú ṣe fàjẹ́ ni anẹni tó bá jẹ́ ààrẹ kì í pẹ́ láyé àwọn kan pẹ́ láyé o bí sẹ́bí náà ṣe ń kọrin nìyẹn tó ní ègún ta ló sọ pé ègún wà lórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Latosha spent about 18 years on the throne of Ààrẹ Ọ̀nà Kakanfò. The first Ààrẹ Ọ̀nà Kakanfò kòkòrò gangan 86 years ló lò lórí oyè yìí. Tóyèjé ní Ògbómọ̀ṣọ́ he spent almost 40 years on this throne. A ló sọ fún bẹ́ẹ̀ mi Ààrẹ Ọ̀nà Kakanfò kò máa wà lómi ẹni tí ò mọ̀ tán. Torí ti MKO Abíọ́lá àti Ládòkè àwọn mílítìrì ló pa kú ni. Màá sọ pé tí MKO Abíọ́lá tó kú la máa pè é. Because he won the election, they announced the election, and they put Abacha to topple the government. Ọkọ̀ fi sọ́nà ẹ̀kọ́ síbẹ̀. Nígbà tó fi sọ́nà ẹ̀kọ́ tó nípa agbára ògbé kú yẹn,
wọ́n gbé Abacha síbẹ̀ kú ní méjèèjì. tó ẹni tó bá rẹ sọ fáwọn ọba wa kọ́ ṣọ́ra o ó lè lo ààrẹ wọ́n pè ní ààrẹ múlùú ààrẹ kìíní àyà tó bá wọn ló lè fi ààrẹ dá ààrẹ táyé ṣe dùn mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èèwọ̀ ni o. ọba tó jẹ tó mọ̀ pé ó máa wú o tó bá ti lè wù. èmi tí mo gbà gan-an mo mọ nǹkan tójú mi ti rí láàrin ọdún márùn tí mo gbà yìí. Kábíyèsí Aláàfin sọ fún mi ó ní àtàrí àjàmọ̀kú ni ìṣẹ̀rù ọmọdé. ó rẹ̀ rí ìtòwọ́ torí nǹkan tó bá le ló máa ń wu èmi ń tèmi. òde ń wu mí at the end of the day o torí nǹkan tó bá lọ lẹ́bì kan máa ń rọ̀ lọ́dọ̀ tèmi ni. so ẹ̀jẹ̀ sọ fáwọn lọ́balọ́ba o mò ń sọ ní kó social media o èyí tó bá ti wù ọ́ kó tẹ̀lé sí i nǹkan tó bá rí bẹ́ẹ̀ kó fara mọ́ èyí tó bá dẹ̀ yọ tó bá bẹ́kùn kó lọ bóyè yẹn ó máa wò ó because kì í pé méjì ọ̀dọ́ tìlú wọn lọ́ fi jẹ́ bọ̀ kì í pé méjì o ìkọ̀kọ̀ á ṣe ìkọ̀kọ̀ ṣáá ni o so ẹ sọ fún wọn o èmi sọ tèmi o èmi ò rẹ́ láti àtàgé ẹni kankan o ṣùgbọ́n èmi sọ tèmi torí ìwádìí tèmi wádìí òun lèmi sọ fún yín ibi tí mo ṣe dé òun ni mo sọ fún yín so oyè pọ̀ lọ bá lè fi oyè 1 million jẹ́ ọba lólóyè oyè tán oyè náà ni oyè kù oyè náà ni àrà tó bá wọ ọba ló forí tẹ̀ ẹ́ dá ìmọ̀kan tí ò bá kàn ẹ́ má lọ dá sí i so mo kí gbogbo ọmọlẹ̀ Yorùbá pé ẹ kú oríire á máa bóríire nì ṣùgbọ́n kábíyèsí sọ nǹkan kan kábíyèsí Ògúnfáyọ̀ wọn ẹni tó dọ́ sí orí oyè nìkan kan ni ó ṣèjọba o ẹni tó gbọ́ sí orí oyè ó kàn jẹ́ principal ní gbogbo òlu ló ń bá ṣèjọba wọn tó bá pe ìlú sí ìlú á bá ṣèjọba tí ò bá pe ìlú sí ìlú náà ta kété ọ̀pọ̀ èèyàn ló dẹ̀ ń jẹ́ ìlú òun ló ń jẹ́ ọ̀jọ̀gbọ́n so ọ̀rọ̀ tẹ́ sọ yẹn is a point kò sí toríire bá wọlé tínú yàn nídùn sí oríire ń jẹ́ ìwọ̀nba nǹkan pé kó tẹ̀ jẹ́ president yẹn ó kọ́kọ́ ta pride fúnlẹ̀ Yorùbá ire ni èyí tó máa dẹ́nìkan máa dábùjá tó máa wò pé tó bá gbéjà Haúsá yẹn ò ní ríbi kan wọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe débẹ̀ báyìí ìyá kọ́kọ́ kú ná. pride unnecessary táwọn ìran kan máa ń dà lé wa lórí yẹn àkọ́kọ́ kú ná. so lóòótọ́ àwa Yorùbá à ń ṣì ti ràn míì àwa jọ respect ara wa so ìyẹn ìkíní amenities ló máa jẹ́ benefit ibẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ olórí lókè ó gbọ́dọ̀ ní defense lẹ́yìn ní region ni o tó bá jẹ olórí lókè tí ò bá ní defense lẹ́yìn ní region ni ẹ̀ ọjọ́ tí ogun tá bá bọ̀ wálé olórí ogun náà kọ̀yìn sí ni o so ọ̀rọ̀ mi mo sọ ọ̀nà bẹ́ẹ̀ni ọ̀nà túmọ̀ ẹ̀ so mo kí gbogbo lẹ́yìn mo dẹ̀ kí ẹ̀yin lọ́balọ́ba ẹ kú oríire mo kí ẹ̀yin ọmọ Oòduà ẹ kú oríire lóríire jẹ́ ire ni ire jẹ́ ire òpé especially Lagos State kú oríire pàdé nkọrin pé ìkólélè tí ọ̀sà àwa lọ́lọ́run ìkólélè tí ọ̀sà àwa lọ́lọ́run fún ọ̀sà òṣèré lọ s'Àbújá ọ̀sà òṣèré lọ sí Pọ̀tà ìkólélè tí ọ̀sà àwa lọ́lọ́run fún ìkólélè tí ọ̀sà ìkólélè tí ọ̀sà ọ̀sà òṣèré lọ s'Àbújá ọ̀sà òṣèré lọ sí Pọ̀tà ìkólélè tí ọ̀sà. ẹ ti wá gbé òkun lọ s'Àbújá báyìí o torí ọmọ olókun ti lọ jẹ president l'Àbújá ọmọ ọlọ́sà ti lọ jẹ president l'Àbújá ẹ ti gbé òkun àti ọ̀sà ẹ ti wá gbé wọn lọ s'Àbújá báyìí o
tó ẹ bá ń kọrin yẹn kẹtọ́ wọ́n máa mẹ́ǹdì ẹ̀ nígbà tá aṣáájú bá wà lórí oyè torí ọmọ olókùn ti dé orí oyè Àbújá báyìí Èkó ló lè tí ọ̀sà. àwọn ọlọ́run Èkó ló lè tí ọ̀sà àti pé Àbújá ọ̀nà ti gbé ọ̀sà lọ sábùjá Èkó ló lè kú lọ́sà. Èkó ló lè kú lọ́sà. Ọ̀nà tí gbé lọ sábùjá, adẹ̀ tí gbé sá lọ sábùjá, Èkó ló lọ kú lọ sá. Ẹ fún ọ ní 10,000 fún wọ́n yẹ compose kìíní yẹn. Ẹ mọ̀ wípé ibi tọ́mọ rúmọ̀lẹ́ bá wà ibẹ̀ ni rúmọ̀lẹ́ máa wà. Orí tí baálé Elégùṣì tó ń mirí tó mirí ẹ mọ̀ kọ́ ọmọ ayé ni mí. Tani mi ò mọ̀ tálà amọ́ráwá nìjà máa fi ń ṣẹlẹ̀. Amọ́ráwá. Ẹ mọ̀ pé tí ọmọ ìyá márùn-ún bá lógo wọn máa bára wọn jà. Wọ́n bá jọ lógo wọn máa bára wọn jà ṣáá ni. Ṣùgbọ́n bàbá tó wà nílé ló máa ní gbogbo yíyẹ má jẹ́ lọ́ta fún mi níta ẹ má bára yín jà mọ́. So ibi tọ́mọ olókun bá dẹ̀ wà lolókun náà ti jókòó sí. Ibi tọ́mọ ọlọ́sà bá wà ọlọ́sà máa jókòó sí. Ó yẹ tí kọrin yẹn Èkó ló lè tí ọ̀sà. Àwọn ọlọ́run Èkó ló lè tí ọ̀sà o. A ní Èkó ló lè tí ọ̀sà. Adẹ̀ tí gbé sá lọ sábùjá. Adẹ̀ tí gbé sá lọ sábùjá. Èkó ló lè tí ọ̀sà. Àwọn ọlọ́run Wọ́n fẹ́ mú kankan jáde ní anthem Yorùbá yẹn. Ó yẹ já bẹ̀rẹ̀ anthem ilẹ̀ Yorùbá. Ó yá. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ògo ọmọ adúláwọ̀. Ẹ ṣé.